kó tó di pé afọ̀rọ̀gún sí orí pé àyè wà láti jẹ́ pé gbogbo àdúrà tá a bá lè ṣe lóde sọ̀lá a lè ṣerú rẹ̀ bákan náà nínú sọ̀lá. ní báyìí a fẹ́ wá sọ̀rọ̀ nípa àwọn àdúrà tó wáyé. ǹjẹ́ tí èèyàn bá jẹ́ pé èèyàn ṣe lárúbáwá èèyàn sì gbédè lárúbáwá èèyàn wá lè ṣe àwọn àdúrà yìí ní èdè lárúbáwá gẹ́gẹ́ bó ti ṣe wá, ṣùgbọ́n èèyàn ti máa ìtumọ̀ àwọn àdúrà yìí gẹ́gẹ́ bó ti ṣe gbọ́ lẹ́nu àwọn ẹni tí wọ́n máa kéwú. ṣé ìgbàláyè wà pé ọ̀kan nínú àwọn àdúrà ilé ìta Nàbí sallallahu alaihi wasallam máa ń ṣe àbí tó fi máa wá pé ká máa ṣe nínú sọ̀láàtì wa, ṣé ìgbàláyè wà kí n ṣerú àwọn àdúrà yìí lédè eléyìí tó ṣe pé mo gbọ́ tí èsì èdè lárúbáwá? kò sí tàbí ṣùgbọ́n pé ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi hàn wípé tá a bá fẹ́ ṣàdúà eléyìí tí ó jẹ́ ìlànà náà ní kó láwa bẹ̀rẹ̀ sí ní ṣe àdúà, nítorí pé àti mọ̀ pásíkò tá à ń ṣe sọ̀láàtì lọ́yìn à ń b'Olúwa ẹlẹ́dàá wa sọ̀rọ̀ jẹ́jẹ́ àsìkò tó ń bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn náà lásìkò tó súnmọ́ igi tó o bá fi lè béèrè nǹkankan nínú àwọn nǹkan tó jẹ́ bùkátà rẹ pẹ̀lú àṣẹ Allah, ó rí i pé ààyè kádùá yẹn kó gbà ó súnmọ́ púpọ̀ tó bá wáyé nínú sọ̀lá ju kó jẹ́ ẹ̀yìn sọ̀láàtì lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn àwọn ti mọ̀ pé gbogbo àdúrà wọn táwọn bá fẹ́ ṣe nínú sọ̀láàtì ni kó ti máa wá, bóyá ń gbà tá a wà ní foríkanlẹ̀ àbí gbà tá à ń ṣe tashahhud eléyìí tó kángun sí sálámà. àwọn àyè tó ti yẹ ká máa ṣàdúrà nù nínú sọ̀láàtì wa. innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah. ẹni tí ń ṣe sọ̀lá àsìkò ìgbà tó dìde dúró tó ń ṣe sọ̀láàtì yẹn ń ṣe ní bá Allahu ní ọ̀rọ̀ jẹ́jẹ́. tó bá wá jẹ́ báyìí, tó bá yẹ pé nínú sọ̀láàtì rẹ iná làdúrà rẹ báyìí kó máa bọ́ sí nǹkan tó ti yé ni lọ́dọ̀ ẹni tó jẹ́ lárúbáwá àtàwọn ẹni tí wọ́n jẹ́ lárúbáwá wípé as-salat eléyìí tó Olúwa fi pa wá láṣẹ eléyìí tá a léyìí tó dáa jù wọn náà ní pé tá a bá ṣàdúà kádùá wa kó máa wá nínú ẹ̀. ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar ó sì máa ń parí pẹ̀lú assalamu alaykum. sọ̀láàtù tí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar tó máa ń parí pẹ̀lú assalamu alaykum wọn kì í fi èdè míì ṣe yàtọ̀ sí èdè lárúbáwá. kò sí ẹnìkan tí àyè àwáwí àròyé tàbí àlàyé kan tó lè wà fún pé ní ọ̀fà tí n fi ní ṣe sọ̀láàtì mi lédè lárúbáwá àyè àfi tí ì bá ṣe mùsùlùmí yìí. torí ẹ̀ àtàwọn tó gbédè lárúbáwá àtàwọn tó gbédè lárúbáwá ẹ̀rí pé ń ṣe ní kálukú ń ṣe sọ̀lá lédè lárúbáwá Allahu akbar. tó láàrin sọ̀láàtì gbogbo gbólóhùn tó máa wí bóyá kíké al-Qur'an àbí gbólóhùn ṣíṣe àfọ̀mọ́ fún Allah àti fífẹ̀yìn fún àwọn gbólóhùn ìrántí rẹ̀ eléyìí tí wọ́n máa bọ́ sínú sọ̀láàtì rẹ̀ bóyá nínú rùkú' àti ìforíkanlẹ̀ níṣẹ́ ni gbogbo ẹ̀ náà máa wá ní èdè lárúbáwá. ẹ sì mọ̀ pé àwọn ẹni tí wọ́n pọ̀ jù nínú àwọn mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé yìí àwọn ẹni tí èsì lárúbáwá ni. àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí ní gbogbo àgbáńlá ayé àwọn ẹni tí èsì lárúbáwá ni. lápèjúwe tó bá sọ fún ẹ wípé àwọn ẹni tó ń ka census wọ́n sọ pé iye òǹkà àwọn mùsùlùmí láyé lónìí wípé ó jẹ́ 1.5 billion 1.5 billion tó bá wo àwọn lárúbáwá
àti mùsùlùmí wa àti ẹni tí ì ṣe mùsùlùmí nínú wa gbogbo wọn pátá korongodo wọn á tó 300,000 ọ̀dà nínú 1.5 billion ẹ wo adúrú àwọn ẹni tí kì í ṣe lárúbáwá lẹ́gbẹ̀ẹ́ àwọn tó jẹ́ lárúbáwá tẹ́bá tí wọ́n sọ pé àwọn lárúbáwá nǹkan wípé àti mùsùlùmí wa àti ẹni tí ì ṣe mùsùlùmí wa wọ́n tó 300 million ẹ yọ àwọn mùsùlùmí sọ́tọ̀ nítorí pé àwọn orílẹ̀-èdè kan wà nínú àwọn orílẹ̀-èdè lárúbáwá yìí tó ṣe pé àwọn tí ì ṣe mùsùlùmí pọ̀ ń bẹ gẹ́gẹ́ bí Lebanon gẹ́gẹ́ bí Syria gẹ́gẹ́ bí Egypt so ẹ̀rọ àwọn tí ì ṣe mùsùlùmí tán pọ̀ ń bẹ rẹ̀gẹ̀dẹ̀ Sudan àwọn tí ì ṣe mùsùlùmí àwọn náà wà ń bẹ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ya àwọn míì náà tó kù tí wọ́n ṣe mùsùlùmí bẹ́ẹ̀ tó bá gẹ́gẹ́ bí Iraq àwọn tí ì ṣe mùsùlùmí pọ̀ ń bẹ Palestine àwọn tí ì ṣe mùsùlùmí pọ̀ ń bẹ Urdun so ẹ wá wo iye àwọn mùsùlùmí àgbáńlá yìí iye àwọn mùsùlùmí àgbáńlá yìí wọ́n yìí ṣe lárúbáwá yìí ṣe pé báyà bàbá wọn ni ẹ ṣe lárúbáwá màmá wọn jẹ́ lárúbáwá àbí ìyá wọn ni ẹ ṣe lárúbáwá bàbá wọn jẹ́ lárúbáwá àti ìyá àti bàbá wọ́n yìí ṣe lárúbáwá bá a ti ṣe wá pọ̀ yìí tó a ṣe wá pọ̀ tó yìí tẹ́gbọ́n àwọn tí ì ṣe lárúbáwá ni wọ́n pọ̀ jù nínú wa wọ́n yìí ṣe lárúbáwá wọn tún gbéde lárúbáwá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àmọ́ ìpè kò ṣòro fún wa láti ṣe sọ̀láàtì lédè lárúbáwá ẹ lọ bá àwọn bàbá tó ṣe pé wọn lọ lé kéwrí àwọn màmá tó ṣe pé wọn ò délé kéwrí ẹ lọ gbọ́ báwọn náà ṣe sọ̀láà ó rí i pé gbólóhùn lárúbáwá náà ní jáde lẹ́nu tiwọn náà Allahu Akbar eléyìí túmọ̀ sí wípé ìgbà tí ó ti yé wa báwọn wípé as-salatu wa èdè lárúbáwá náà láfi ṣe o tó bá rí táwọn èèyàn bá wá láti Cambodia Vietnam Thailand Philippines Indonesia Singapore Malaysia Sri Lanka Pakistan kálukú ló lédè tiẹ̀ tó ní kankan ṣe pẹ̀lú èdè lárúbáwá ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo kálukú Turkiya kálukú bá fẹ́ ṣe sọ̀lá èdè lárúbáwá náà wàá rí àmì yìí dáadáa tó bá kọ́ láǹfààní láti máa ń tí ń lọlé ayé kápọ̀ lọ sí hajj wàá láǹfààní láti máa ń tà ń sọ yìí ó ra àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn tó mọ̀ pé Allahu ṣẹ̀dá àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí gbogbo yín bá jọ pàdé níbi tẹ́ ń ti ń ṣẹ̀sìn ni wọ́n á ti ẹnìkan síwájú nílẹ̀ yẹn kọjá yìí pé Cape Verde ní ti ń bọ̀ tó bá bọ́ wájú Allahu Akbar lónà sí yóò sì parí sọlá àti tiẹ̀ náà pẹ̀lú kínní Assalamu alaikum Allahu Akbar ó lè ríru eléyìí ó lè rí nínú ẹ̀sìn mi tó bá lè ríru rẹ̀ kó mú akọ gbẹ̀bùn ó rí i pé nìsín ẹ̀sìn tó ń pè ní Christianity tó ń sẹ́wọ̀n èdè tó ń fi conduct ẹ̀ ó máa ń yàtọ̀ láti ìlú kan sí ìlú kan agbègbè kan ságbègbè kan lọ́dọ̀ àwọn ẹ̀yà kan sọ́dọ̀ ẹ̀yà mi. nínú ìlú kan yìí ó rí táwọn kan ṣe Christianity tí wọ́n pẹ̀lú English tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí ni wọ́n ń ṣe lábẹ́ rẹ̀ ju pé wọ́n làwọn ń ṣe wàásù fúnra wọn lọ la ruku' wala sujud wọn kì í tẹ̀ fún Allah wọn kì í forí kalẹ̀ fún Allah ẹnìkan kan bọ́ wájú náà ní bó bá ṣe marọ́ pa sí àti tí ń dunnú iná ni wọ́n máa tó bá sì parí can somebody say hallelujah. nínú lóyún ẹ rí i pé àwọn kan wà tá à ń ṣe tí wọ́n lédè Yorùbá nínú lóyún ẹ rí i pé ká tó tún sọ pé Hausa version Hausa section Allahu Akbar mọ́sálásí wo lórí tán sọ pé Lárúbáwá section Yorùbá unit Hausa unit Igbo unit níbo ní bọ́m̀bẹ́ kò sí wàláhì Allahu Akbar
ó lè ríru Islam ní gbogbo àgbáńlá yìí. Olúwa ló ṣe bẹ́ẹ̀ torí pé òun lẹ̀sìn òdodo. Torí di eléyìí ọ̀gbọ́ Lárúbáwá ó rí i pé kálukú ma Allahu Akbar. Ẹni tó sì ṣẹ̀gbà Islam gan láàrin òní sóṣù tí ń bọ̀ kẹrin nǹkan tí Allah ti ṣe nù gbèsè ayé rẹ̀ ẹ̀rí pé nǹkan alára yóò ti ma Allahu Akbar, yóò ti ma sami Allahu liman hamida, yóò ti ma rabbana walakal hamd, ọ̀nà yóò ti ma assalamu alaykum. Ó lè jẹ́ pé ń bẹ lórí pé ń kọ́ Fatiha alhamdulillah. ṣé eléyìí gbogbo àná láti mà bẹ́ẹ̀ torí àló jẹ́ pé nù sọ̀láàtì wa àbùkátà kẹ́nìkan máa rọ bí Allahu Akbar abẹ́ ìgbọ́jà máa wọ́n ní Allahu ló tóbi jù pékin kẹ́nìkàlùkù kò bùkátà rẹ̀. torí à ń sọ pé tí ẹ bá lo àǹfààní yìí dáadáa yóò jẹ́ pé ní gbogbo àgbáńlá ayé kò sí èdè tí wọ́n ń sọ táwọn ẹni tí wọ́n ń sọ tí wọ́n pọ̀ tó èdè Lárúbáwá àmọ́ ẹ̀ ṣàmúlò rẹ̀. ìbéyà kàtí jẹ́ mùsùlùmí ni èèyàn mélòó ló dààmú fún pé kó wọn kọ́ èdè tí alukur'ani fi sọ̀kalẹ̀ kí lè fẹ́ fi ṣe torí pé nǹkan tó bá bí oúnjẹ lẹ́rìí táwọn èèyàn ń ṣe yàmùyàmù ń bẹ̀ gẹ́gẹ́ bí èèrà ṣe máa pé bo ṣúgà kò bí oúnjẹ kò bí kò ríṣẹ́ kí wọn lọ fẹ́ fi ṣe tó tún jẹ́ pé àwọn tí ń kọ́ gan ibi yẹ̀yẹ́ lẹ́ ń fi wọ́n ṣe àbẹ́ẹ̀kọ́ ni àmọ́ tí ń kọ́ Lárúbáwá ibi yẹ̀yẹ́ lẹ́ ń fi ṣe ọlọ́kọ́ Lárúbáwá ó fi dé gbogbo kò tí ẹ máa ń dé láyé nínú mà ẹ wá pé but why can't you speak English ẹ mọ̀ kí English lẹ́sọ̀ tẹ́ fi wà lìjánà àbẹ́ẹ̀kọ́ ni irọ́ lásán àbẹ́ẹ̀dẹ̀ tẹ́ ń kọ́ láti jẹun so eléyìí ní í ṣe pẹ̀lú pé tó o bá gbọ́ o lè gbọ́ ìsìláàmù yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn àfa àtẹ̀rí yẹn ẹni tí o bá gbéde Lárúbáwá nù wọn ẹni tí ó yé nínú ìsìláàmù yóò kéré ẹni tí ó yé nínú ìsìláàmù yóò kéré bàjẹ́ nítorí pé ìsìláàmù kò ṣeé gbọ́yé àfi kéèyàn gbéde Lárúbáwá kó tún gbọ́ ní gidi nítorí pé àwọn nǹkan tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ ó bùkátà kó gbọ́ èdè yìí dáadáa. torí àìjẹ́bẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n máa bọ́ sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe. so akande lu àǹfààní pé Africans làwa Asians làwọn eléyẹn Europeans làwọn eléyìí Americans làwọn eléyẹn Arabic is not our language àdààmú fún àṣẹ ní dààmú fún nahnu muslimun. bóòlù sì fẹ́ gbọ́ ìsìláàmù yìí tó o bá gbéde Lárúbáwá. ìdí nu dáhùn máa gbọ́ àwọn sọkúsọ ọ̀rọ̀ oríṣiríṣi sọkúsọ oríṣiríṣi torí pé wọn ò mọ tẹ́sí Islam yẹn gan sọ. wọ́n kàn fagbárí gbé ọ̀pọ̀lọpọ̀ ní nírọ́ọ̀sì pọ̀. tó èèyàn ń bùkátà kọ́ gbédè yún dáadáa èdè Islam nù. tó bá jẹ́ pé èdè Islam bá nù èmi pẹ̀lú rẹ̀ ń bùkátà láti gbọ́ yé èmi pẹ̀lú rẹ̀ à ń bùkátà láti gbọ́ yé. ní ayé john àwọn àfáà àwọn èèyàn dúdú láfíríkà yìí àwọn ẹni tó bá gbọ́ èdè Lárúbá dáadáa nínú wọn ọmọ tí ń kọ́ kí ó lọ́dọ̀ wọn gan náà dàmà pé olùmọ̀ ńlá làfà wà. àwọn àfáà tó yẹ pé kò sí tírà tá a gbé dọ́dọ̀ wọn tí wọn ní túmọ̀ fún wa àmọ́ tí wọ́n gbédè Lárúbáwá ọmọ gan yóò mọ̀ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yóò mọ̀ wípé nǹkan púpọ̀ wà tó ṣókùnkùn sáwọn lọ́dọ̀ àfàì. bẹ́ẹ̀ ni because nítorí translate nǹkan kò dájú pé translation ó ṣe déédé torí àbùkátà pé ká kọ́ èdè yìí àbùkátà ká kọ́ alhamdulillah láyé òde òní ó ti rọrùn ju ti tẹ́lẹ̀ lọ. ìdí tó sì fi rọrùn náà làwọn ọmọ tán lọ kẹ́kọ̀ọ́ sábàbí tó lu àfiṣe ní rọrùn nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sáàfáà tí ó wù nínú àwọn àfáà ti tẹ́lẹ̀ náà láti jẹ́ pé àwọn náà láǹfààní ibi táwọn náà ti lè kọ́ ẹ̀kọ́ yìí tó ṣe pé wọ́n kọ́ yóò yanjú ṣùgbọ́n kò rọrùn
tẹ́ máa ń gbọ́ ìtàn àfáà mi níbi kò ti ṣe rọrùn láti rìnrìn àjò ẹlòmíì fi Nàìjíríà yìí lẹ̀ ó lọ sí Chad láyé tẹ́lẹ̀ láti lọ kọ́ kí ó gbà yẹn ojú kòkòrò mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ni kò sẹ́ni kankan tó ṣagbátẹrù wọn lórí ẹ̀kọ́ tán fẹ́ kọ́ yìí àmọ́ àwọn wò pa ló mọ̀ àwa wọ́n bùkátà ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n máa fi wọ́n mánà tí gbogbo òfin níjọ ṣìnà abẹ́ Allah kó san wọ́n lẹ́san rẹ̀ ẹ̀rẹ́ lómi ó gbéra láti ilé wọn láti ìlú wọn láti orílẹ̀-èdè wọn ẹlòmíì Sudan láyé ìgbà tó yẹ pé ẹsẹ̀ ọkọ̀ mélòó ló wà torí bí òǹgbẹ àti kọ́ ìmọ̀ gidi ti ṣe ń gbọ́n bí ṣe ń gbẹ́ yẹn ó wá wò pé Sudan ló ti lè ráwọn olùmọ̀ tó lè kọ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ láti Áfíríkà yìí tán lọ kẹ́kọ̀ọ́ wa so bí àyè bá gba ẹlòmíì látàrí pọ́ lọ hajj yóò jókòó ka Mẹ́kà láyé ìgbà tí wọ́n mú ẹnìkan tí wọ́n lé ẹnìkan pò níwèé gbélò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe jókòó tán kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹlòmíì jókòó ní Al-Madina ó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àwọn ẹlòmíì lọ títí Cairo ibẹ̀ làwọn ti lọ kẹ́kọ̀ọ́ sọ àwọn afáàyàn wọ́n gbìyànjú gán jazahumullahu khaira kése torí pé wọ́n fẹ́ fi rówó kése báyà wọ́n fi ń wá pò kan o nítorí pé ẹ̀yin náà ti mọ̀ pé tó wá pówó lẹ̀ ń wá àbí kò lẹ̀ ń wá ẹ̀kú ní kọ́kíó ẹ̀ní kọ́kíó ìjọba ọ̀dàbí iṣẹ́ kan lẹ̀ tó pa àwọn kí ó lòún fẹ́ gbà ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí náà ilẹ̀ jẹ́ sábàbí táwọn àfáà yẹn tó fi jẹ́ pé wọ́n fẹ̀mí wéwu pé àwọn ń fẹ́ pé àwọn àlòmọ́ àwọn káwọn játùpà fún un lónìí àwọn ọmọ ti pọ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ wa ọmọ kan nínú èèyàn ọgọ́rùn tó lọ kẹ́kọ̀ọ́ wa lónìí ilẹ̀ ti lè rí èèyàn bíi 10 sí 15 tó ṣe pé àwọn ni wọ́n máa gbéra wọn lọ bí tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n jìyà irun wọn náà tún bẹ̀ dòní tẹ́pọ̀ àwọn náà gbéra wọn lọ anybody ò invite ẹ̀ àwọn náà kí Allah kó san wọn lẹ́san rẹ̀ á rí i pé wọ́n pọ̀ bá dé Sudan kó lo ẹlẹ́dàá kó bá mú ogun ránù èyí tí wọ́n ń jà ń bẹ̀ kó bá mú wá sópin ìlú yẹn wọ́n ń bẹ nínú àwọn ìlú tí Allah fi ṣe sábàbí fáwọn ọmọ púpọ̀ láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wọn ò sì ní àwòwọ́ máa dandan bọ́ọ̀sà ìsanwó ìrànlọ́wọ́ ńlá ni fáwọn ọmọ mùsùlùmí láti gbogbo àgbáńlá yìí abẹ́olú ẹlẹ́dàá kó mógun ránù yìí kó mú wá sópin bẹ́ẹ̀ ni tó bá dé Misr ẹ rí àwọn ọmọ tó pọ̀ tẹ́kọ̀ àwọn múra wọn lọ ẹnìkan kàn pé wọ́n àmójúkòkòrò pé àwọn fẹ́ jẹ́ àtùpà tí wọ́n máa tàn mọ́lẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni tó bá dé Haram ní Mẹ́kà àti Haram ní Al-Madina wọ́n bá àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ ẹnìkan kàn pé bó lọ àǹfààní pọ̀ ń lọ hajj bó lọ àǹfààní pọ̀ ń lọ umrah àwọn náà ń tẹ́tíra sílẹ̀ níwájú àwọn olùmọ̀ọ́bẹ̀ kó àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ so àwọn èèyàn wá wà percentage bíi 70% tó ṣe pé òun kò múra rẹ̀ lọ wọ́n mú lọ ni wọ́n ní kó wá kẹ́kọ̀ọ́ kí ló dé àwọn lárúbáwá yẹn náà máa ń tán fowó wọn sí wọ́n mọ̀ so ṣùgbọ́n àwọn fẹ́ bá Allahu dòwò pọ̀ àṣírí tó wà ń bẹ̀ nù wípé gbogbo òlú tá a pé Islam dé gbogbo adúrú èèyàn tá a pé ń ṣe Islam lónìí Islam yóò lè ṣe é ṣe láìsí mà so àwọn babalá máa rán àwọn ọmọ wa pé kí wọ́n lọ máa kọ́ wọn kò ní rọrùn ẹ ti rákòjúwe àwọn ọmọ Misr wọ́n wá sí gbogbo àwọn kọ́ńtì láti Al-Azhar pé kí wọ́n lọ máa kọ́ àwọn èèyàn kéwò wọ́n rí kọ́ kéwò ni wọ́n rí kọ́ nítorí pé kò sí nǹkan tó fẹ́ bá àwọn èèyàn sọ ó bùkátà tí wọ́n máa túmọ̀ rẹ̀ lẹ́yìn náà ìwọ tó wá sílùú wa sọ wọn máa ṣe sí àwọn èèyàn wa sọ wọn máa sa wọn sọ wọn máa tí wọ́n máa gbé pamọ́ fún ọ
èyí tó ṣe pé ara àṣesí wọn ara àwa wọn ni eléyìí tó ẹ̀kọ́ pàkíyèsí wọn tí wọn ò ní mọ̀ tí èkó ń lò yìí. lẹ́yìn náà ìwọ tó yẹ pé wíwá lọ wá ò ní lè nà yẹ sá inú bẹ̀rù lọ́mọ wà ń gbogbo ìgbà pé kí wọ́n má jí ọ gbé nàìjíríà wọn ló le wọn ni wọ́n burú ẹ dákun bó la le sí bó la burú sí ẹ bá wà la jókòó jẹ́jẹ́ yìí inú bẹ̀rù ló wọ́n wà. so àwọn lárúbáwá gbogbo olú lárúbáwá kí Allah san wọn lẹ́san rẹ̀ àti tó lówó àti tí ò lówó àti tó yẹ pé orílẹ̀-èdè tiẹ̀ ìní ìlú tí ànábì gbé ibẹ̀ làlùkùránì ti ń sọ̀kalẹ̀ àti tí ìlú tí ò rí bẹ́ẹ̀ kò nílùú kan nù ìlú rẹ̀ tànábì gbé bẹ́ẹ̀ rí kò nílùú kan nù ìlú rẹ̀ tí màláíkà sọ àlùkùránì kankalẹ̀ nù rẹ̀ rí. gbogbo wọn pátá ni wọ́n ní nǹkan kan tán yà sọ́tọ̀ nínú ètò ìṣúná wọn tí wọ́n dojú rẹ̀ kọ àti kọ́ àwọn ọmọ mùsùlùmí lẹ́kọ̀ọ́ ní gbogbo àgbáńlá yìí. Allahu akbar, Olúwa kó bá san wọ́n lẹ́san rẹ̀. sọ akẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ dópin lọ́fẹ̀ẹ́ láì jẹ́ pé wọ́n gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀. kí làfojúsùn tiwọn náà kẹ́ ẹ padà sílùú yìí nù tẹ́ bá ti parí kẹ́ ló máa pa àwọn èèyàn sídìí ń tẹ́ kọ́ pẹ̀lú àmánà. ẹ má jàǹbá àmánà o. ẹ má jẹ́ ó jẹ́ pé ẹ̀yin lẹ kọ́ òdodo ẹ̀yin lẹ máa jẹ́ òbílẹ̀jẹ́ nígbà tẹ́ bá débi tó ti yẹ kẹ́ lo ẹ̀kọ́. àwọn oníranù àwọn onírègbè àwọn á máa fi yín sẹ̀rí pé ebí àfa Màdínà náà nù àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àfa Mákà nù Aláàjì Káírò nù tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ti jàǹbá àmánà ẹ ti jàǹbá àmánà torí pé ntẹ kọ́ ó wúlò ó ṣàǹfààní púpọ̀ àlùmọ́ máa ń ṣe ń bùkátà rẹ̀ àmọ́ tẹ́ bá dúró ti òdodo torí tẹ́ bá dúró ti òdodo kò ní sí yàtọ̀ láàrin yín àtẹ̀ntì ọ̀kẹ́kọ̀ọ́ kò ní sí yàtọ̀ láàrin yín àtẹ̀ntọ́ mọ̀ òdodo tí ń képo tí ń fi ń bọyọ̀ tí ń da lóru papọ̀ mọ́sápà kò ní sí yàtọ̀ láàrin yín kí á láǹfààní gbogbo ọdún kí láǹfààní gbogbo ìnáwó kí láǹfààní gbogbo àtìkò. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìlànà táwọn lárúbá tẹ̀lé ìlànà tó dáa ni pé ẹ̀yin ọmọ ẹ wá kẹ́kọ̀ọ́ tẹ́ bá padà ẹ má padà sílùú yẹn lọ́mọ kọ́ wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó rọrùn púpọ̀ lónìí láti kọ́ èdè lárúbáwá ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n tí nǹkan bá ti pọ̀ àwọn èèyàn máa yìí rẹ̀ mọ́ náà lẹ́sẹ̀ rí i pé púpọ̀ nínú àwọn èèyàn dààmú fún kí wọ́n kẹ́kọ̀ọ́ nǹkan àbí ustaz kan náà ń bẹ ládùúgbò ustaz kan ń bẹ ustaz àbí òye wàá gbọ́ pé ustaz kan ń bẹ ustaz kan ń bẹ èwo ló ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nù ọ́ tí gbogbo aago fi lù mọ́ ọ lọ́wọ́ tọ́wọ́ á kú láláì màkàn olódò èèyàn máa ń tètè ń lo àǹfààní ni torí pé kì í ṣe gbogbo èèyàn ní ó láǹfààní àti lọ sí òkèèrè àmọ́ gbogbo yẹn ló yẹ kó láǹfààní àti sàǹfààní lọ́dọ̀ ẹni tí ń bẹ nítòsí rẹ̀ wọ́n ní àkàrà ojúde kì í níyọ̀ eléyàn jẹ́ òwe fáwọn olódo tó gba ẹ̀mí oníkẹ́kọ̀ọ́ onígbà tí mo náà bá lọ́lẹ̀ lárúbáwá kò burú ẹnu ẹ̀ lọ́wọ́ tí ó bá sí lákọọ́lẹ̀ ńkọ́ bóòlù ti ṣe fẹ́ síra rẹ̀ ọ̀sẹ̀ mi lólódo wàá tún kú lólódo torí à ń bùkátà ká kọ́ èdè lárúbáwá yìí torí pé a fẹ́ gbọ́ ẹ̀sìn wáyé mo fẹ́ mọ̀ kí ni tó lò àti ẹ̀ ń bá mi sọ ní Al-Qur'an yìí ṣe gbogbo ìgbà náà mo bùkátà pé ẹ máa túmọ̀ rẹ̀ fún mi kí n máa kà á kó máa yé mi kọ́ ẹ pé nínú tí mò ń kà yìí tí ò yé mi màá tún lè lọ gbé ìwé mi tí ń ṣàlàyé rẹ̀ yóò fi yé mi nítorí pé iṣẹ́ tán fi ránṣẹ́ sí wa iṣẹ́ tó pàtàkì ju gbogbo iṣẹ́ lọ ni ká pé olórí France ó fi lẹ́tà kan ránṣẹ́ sẹ́nìkan Nàìjíríà wọ́n á kọ lédè French gbogbo Nàìjíríà ikọ̀ wá sẹ́ni tó gbédè French torí ẹni tó fi lẹ́tà ránṣẹ́ sí ọ bó ti ṣe karabata tó lójú yín nípa ọ̀rọ̀ ilé ayé yìí yọ jáde kó Nàìjíríà bí ò ní jáde yọ bára rẹ̀ ní Chad ó lè bára rẹ̀ ní Niger Republic ó lè bára rẹ̀ ní Benin Republic tí ọmọ wa ta ni ó túmọ̀ lẹ́tà yìí fún mi olórí France ló fi ránṣẹ́ Allah báwo wá ní iṣẹ́ tí Olúwa ẹlẹ́dàá wa tó fi ránṣẹ́ tí ẹ dààmú fún kẹ́ gbọ́ yìí ẹ bira yín léèrè ẹ sì fẹ́ wà lìjánà rẹ̀ rọrùn tẹ́ ń tanra yín dànù
sẹ́yìn dààmú pẹ̀lú sẹ́tọ́lúwa fi ránṣẹ́ sí wa tẹ́ dààmú pẹ̀lú kékìtì ẹ̀ ní bá wa sọ Allahu akbar kálukú sì ń fẹ́ pé tó ń bá ti kú wọ́n máa ṣe jannatan wa harira subhanallah wàhálà tá à ń ṣe lórí ipá ń wá ń tá a jẹ tá a bá ṣe ìdá kan nínú 100 rẹ̀ lórí ipá fẹ́ gbẹ̀sìn wáyé ó dájú pé ibi tá a wà kọ́ la wà. gbogbo àwọn ìwé kan náà kọ ní english kan tí ò wúlò english rádaràda kan tó bùkátà gbogbo ìgbà kó máa gbé dictionary ṣé gbogbo ẹ̀ lẹ́ka gbogbo ẹ̀ ló máa crack orí ẹ̀ tó bá fẹ́ fail gbogbo ẹ̀ ló gbìyànjú láti kà torí pé ó fẹ́ gba kinní kan first class second class upper kinní kan ó sáfẹ́ pass lásán jáde ìwọ wá wo sẹ́tọ́lù àfiránṣẹ́ sí wa ìhàwó lọ́kọ̀ sí ìhàwó lọ́kọ̀ sí Allahu akbar ó sì fẹ́ wọ kìí ṣe àlìjáná John David ló fẹ́ wọ tó o bá kú àlìjáná tí Allah ló fẹ́ wọ ẹ̀rí tẹ́lẹ̀ máa kọ́ ẹ́ gbàdá ọ̀tún agbọ́ lárúbá yẹn sálẹ̀ máa fi Yorùbá ṣàdúrà ó lè fi ṣe àdúrà fi Yorùbá ṣàdúrà nù sọ́láàtì báwò kò sáyẹ̀ tó lè fi Yorùbá náà ṣe sọ́láàtì ṣebí Allah rí i pé Yorùbá ni ọkọ̀ tó máa kọ́ English àbẹ́lẹ́yìn èsè pìtàn rẹ̀ fún wa náà pé Yorùbá lè mi o tó bá dé yunifásitì Yorùbá ni ẹ fi kọ́ wa o ẹ má bèdì jẹ́ mọ́ alẹ́ nu o ṣé bẹ́ẹ̀ lẹ́ ń sọ ẹbí wọ náà ló tún sọ Yorùbá sí bàbá rẹ̀ má ti yá rẹ̀ láti prove pọ́ ọmọ yunifásitì ni ọ́ abẹ́ẹ̀kọ́ ni tontorí di eléyìí báyìí ẹ wo ìhà tẹ kọ sẹ́sìn yín ẹ̀yin náà fúnra yín mark mélòó ganu àwọn àfáàn lágbètìrà lé lọ pé kọ́kà tí ò ní kàkàkùkà àwọn ẹni tẹ́ ń pè láàfáàn gan tọ́lá náà ti mọ̀ pé majority àwọn táwọn bá sọ̀rọ̀ olódòkú ni wọ́n tó ń bá ń rọ ọ̀pọ̀ ta ni ọ̀dà mọ̀ kò sẹ́ni tí ọ̀dà mọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé à ń bùkátà láti tají ẹ mẹ́jọ jẹ́ pé àìmọ̀ nípa ẹ̀sìn ìjàmbá rẹ̀ sí àwọn bàbá yín ó sì ń ṣe ẹ̀yin náà ẹ sì ń palẹ̀ mọ́ fáwọn ọmọ yín pé kó ṣàwọn náà Allahu akbar òfò ńlá nù òfò ńlá nìyẹn torí pé ẹ̀sìn yìí náà tá a kà kún òun náà ni ó kù òun lọ́nà tá a fi wà lìjánà látàárọ̀ títí di sìn ẹlòmíín bẹ́ẹ̀ bí títí ń pawó kò ronú kó wọn fi ìṣẹ́jú 5 sílẹ̀ láti gbàgbọ́ yé ẹ̀sìn tá a ti torí rẹ̀ ṣẹ̀dá ọ̀hún ó sì ṣetán láti fire anybody nípa ọ̀rọ̀ owó abẹ́gẹ́ tiẹ̀ níbẹ̀ náà tó wá sọ pé aláàjì wọ́n ti pé sọlá àti wọ́n sọ fún wa pé ti tèmi di ni Allahu akbar torí pé owó yìí náà ni owó sáà kí tó bá kú yóò kó o lọ sá abẹ́ẹ̀kọ́ ni yóò fọ́n bòdè bí àtàwọn bá lọ́nà ti dí yóò fi bọ̀ wọ́n nú à ń bùkátà láti kó èdè Lárúbáwá wọn kó èdè Lárúbáwá wọn gbé èdè Lárúbáwá ló mú àmọ́ ṣe kútúbà lédè Yorùbá nítorí wọn pẹ́ ń ṣe lédè Lárúbáwá náà tá lẹ́ ń bá sọ gbogbo èèyàn kàn máa wò bọ́ níbi orí ẹran ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ńlẹ̀ yìí tí lè máa mú fi sọ pé Yohanas wọn sọ àmì báwo kùdìẹ̀kùdìẹ̀ wa kú púpọ̀ ó kú púpọ̀ ìhàwó la kọ sẹ́sìn àwọn òsì màgbà wo la kò láyé ntọ́kù tí ó wúlò fún wa gbogbo pàǹdùkú gbogbo pàǹdà ńgbà bá ti pàtì síbi tá a ti rí èyí tá a gbé lọ ńlá àdààmú fún jù èyí tá a gbé lọ la àdààmú fún jù torí ẹ̀ ni ó yẹ kéèyàn rìn kéèyàn fi máa ti ń lọ láyé nínú ibi tí wọn ò ti ka kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn kún jù nílẹ̀ Yorùbá yìí wọn ká kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn kún rárá àwọn olódò burúkú wọn kàn máa tanra wọn dànù ẹ lọ wòran lókè ọ̀yà subhanallah ọfẹ ẹ má sẹni tí ò ní lọ lé kí ó ní sátidé Sunday gbogbo sẹ́tí máa ń ṣe láyé àwọn obìnrin àwọn ọkùnrin kálukú ọ̀fẹ́
káyí pé látàrí òun ọ̀kọ́ nípa ẹ̀sìn òun dèrò ẹ̀yìn síbẹ̀ làwa rí bẹ́ẹ̀ lómi iná kan wá lé kí ó lọ́ọ́ gba fọ́ọ̀mù ó sì sọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ló bá túlẹ̀ yóò sì máa parọ́ fáwọn èèyàn pé òun náà lọ lé kí ó rí lé kí ó lọ rí kí ni dèrò rẹ̀ mọ̀ àmọ́ atanra wa dànù wọ́n ní adìẹ tó sutí ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́ so kẹsìnkún kankan lọ títí ńlẹ̀ Yorùbá yìí pàápàá jùlọ ẹ̀kọ́ nípa ẹ̀sìn èmi nítorí ẹ̀ náà ló ṣe jẹ́ pé látìgbà tẹ́ bá ti bímọ lẹ́tì máa sọ òyìnbó sí tàbí ẹ̀kọ́ ni torí wọ́n ti sọ fún yín pé òyìnbó téèyàn bá gbọ́ dáadáa kò ní wà lìjánà látìgbà tó máa ṣẹ̀ṣẹ̀ jáde nínú ẹ̀jẹ̀ ló ti máa ṣe pé hello baby musibatu náà ni a sì kọ títí náà gbogbo ala kúkú ríṣẹ́ sá irọ́ lásán gbogbo tó bùkátà òyìnbó rondórondó yóò máa há ni bí ti sàlẹ̀ kòkò gbogbo ẹ̀ náà lórí irọ́ yìí náà irọ́ burúkú ọ̀pọ̀ ẹ̀tànjẹ ọ̀pọ̀ ẹ̀sìn wa àfi ká kàkún wàláhì àfi ká kàkún torí pé tíyàn bá ti kẹ̀sìn kún kìí sábà láwọn nǹkan tó wà valuable nínú ìgbésí ayé torí gbogbo tí wọ́n ń kàkún tó ń ṣe haranharan lé lórí ní tí ọjà máa ń kankan ò ní ní àwọn nǹkan tó wọ́n tíyàn bá kẹ̀sìn kún ní tó wọ́n yọ pọ̀ lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ò ní jẹ́ pé ìríran rẹ̀ kúrú ẹni tó mẹ́sìn ìríran wọn máa ń jìnnà rí èrò wọn ó máa ń jinlẹ̀ wọn yéé ṣe èèyàn lásán bá so nítorí ẹ̀ gbólóhùn ìgbaniníyànjú yọ pàtàkì kí gbogbo wa ká ṣàmúlò rẹ̀ ìhàwó la kọ sẹ́sìn wa gan ìhàwó la kọ sẹ́sìn wa gan àǹfààní kìí sì wà lọ títí nítorí pé mo rójú àìrójú ló máa ń tẹ̀lé ọjọ́ ń bọ̀ tó ní rójú má tó ẹ́ pé tó o bá ṣe pé kò tiẹ̀ ní ìṣẹ́jú díẹ̀ kó o fi mójútọ́rọ̀ ẹ̀sìn rẹ ò ní ni torí pé ntí máa jẹ́ kí àìrójú ọba yẹn pọ̀ nù ìgbésí ayé so ìpele lẹ́yìn ìpele ní ìgbésí ayé àsìkò tó láǹfààní sàmúlò rẹ̀ dáadáa à ń bùkátà láti gbọ́ èdè lárúbáwá yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa kò sínú pé wọ́n fẹ́ fi hàn á kó ń gbédè lárúbá ìwọ àtọ́mọ mi ẹjọ́ gbọ́ lárúbá ẹ dákun ẹ máa sọ torí ká hàn yín kó lè bá a lẹ̀ sí nítorí pé tẹ́ bá gbọ́ yé wọ́n náà rí pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ń kà Allahu Akbar àṣebí nǹkan yìí ṣe wà ní àṣebó ṣe wà ní èyí tí ní àǹfààní rẹ̀ tí ń bá gbédè ìrọ́kúrọ̀ wọn kàn máa rọ sí ọ lórí láì ṣe drum gbà tí wọ́n gan fúnra ara rẹ̀ ọ̀ma ẹ wọ Allahu Akbar tá à ń wí nínú sọ́láàtì adúrò tá à ń wí fẹ́ mọ pọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ rẹ̀ tí ọba àmọ̀túnmọ̀ Allahu Akbar lọ́mọ̀túnmọ̀ sami Allahu liman hamida tí lọ́mọ̀túnmọ̀ Rabbana wa lakal hamd ẹnìkan pé ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn kó ń gbọ́ nu fújì àdáwò subhanallah ok n tá à ń wí gbogbo gbà mọ̀ túmọ̀ rẹ̀ gan ẹnìkan kẹsẹsẹ wọ Islam ni ló bá ní arákùnrin sọláàtì tá à ń ṣe ìmọ̀ fẹ́kẹ́ máa túmọ̀ àwọn gbólóhùn tá à ń wí ń bẹ̀ fún pé wo èmi ga lára wàá bí mi bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ṣe pé mi náà máa lọ títí wọ́n bá fẹ́ mẹ́lẹ́hùn bàbá ìmáàmù lọ́lọ́ba ẹ rí i pé nǹkan àṣírí tú àkàrà tú epo sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo lè má mọ nǹkan púpọ̀ nípa ilé ayé yìí àmọ́ ńgbà mo ti gbọ́ pé torí kí n lè ṣẹ̀sìn ní Olúwa ṣe dá mi àwọn yẹ kí n mọ púpọ̀ nípa ẹ̀sìn mi
nítorí pé last card tó kù fún ọ nù. Gbogbo rọrùn irọ́ lásán. Bàbá lówó, bàbá àmọ́ lówó, bàbá nípò, bàbá àmọ́ nípò, bàbá gbajúmọ̀, bàbá àmọ́ gbajúmọ̀, wọn bá dọ́ọ̀mà, wọn bá àmọ́ dọ́ọ̀mà, gbogbo ẹ̀ irọ́ lásán ni wàláhì tàláhì. Nítorí pé ńjọ́ tí wọ́n bá ń lọ, mo lówó, owó náà dà, mo lọ́lá, ọlá náà dà, mo nípò, ipò náà dà, ìlú máa ń ká ni mí, ìlú máa ń ká ìzìm náà dà. Kò sí ní tí ó kù, ní tó kà kún yìí ni ó kù. Iná lẹ́sẹ̀ rí tí ẹkùn wọn pọ̀ pé gbówó ìsepọ̀ tó kò rescue arákùnrin wa yọ rescue rẹ̀ ọ rescue Kọ́rúnà àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bọ́lá ìtì ṣe tó ọlá òní ọlá tó tó irọ́ lásán ọ rescue anabi Suleiman. So gbogbo àwọn rọrùn tó fẹ́ para rẹ̀ nítorí ẹ̀ rọrùn tó ń títorí rẹ̀ mú àwọn kan lọ́rẹ̀ irọ́ tó fi mú pọ̀lọpọ̀ lọ́tà ó padà dàmà pípé irọ́ lásán. Ẹ̀sìn tó kà kún yìí òun náà ni ó padà kú. Àláǹfààní láti dọ́dọ̀ àwọn tó wà nù sàárè àwọn náà láǹfààní láti sọ tí ń ṣẹlẹ̀ sáwọn fún wa kò jẹ́ ká tètè dàmà káwọn náà nípalẹ̀ mọ́tò dáa ká kó ń di ẹ̀tàn jẹ́ ká kó nídìí apọ̀n tí ó yọ ṣùgbọ́n gbàtà náà bá dọ̀n gbogbo àwọn ọ̀rọ̀ yìí yóò yé wa nínú ìgbésí ayé a mọ̀ ìhà táwọn èèyàn kọ sí kálọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìhà tí ò dáa ni nísìn bẹ̀bẹ̀ títí tó níyì tí bá pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ nítorí pé lòun fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kúnta ayé tó ń kọ́ wọn àti àwọn òbí rẹ̀ dọ̀tà skul àrùn lọlé kí ó bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni tí wọ́n lọ kọ́ kí ó tán lọ kọ́ kí ó tán lọ kọ́ kí òun wọ́n bẹ nínú àwọn tó jẹ́ ìdùnnú àwọn òbí wọn tó yẹ pé àwọn òbí náà lọ bá wọn fọwọ́ sí wọ́n sì tún bá wọn ṣàdúrà sí wọ́n bẹ nínú ẹni tó ṣe pé bàbá rẹ̀ màmá rẹ̀ ọba fọwọ́ sí orí pé o fẹ́ gbàgbé sí ayé yìí jẹ́ ìní tó ń ṣe yẹn orí bẹ́ẹ̀ ni wọ́n fi ń bá a ṣe irú wọn pọ̀ ẹ dákun ṣé ọ̀ràn wa ni ká kẹ́kọ̀ọ́ ń pẹ̀ sí wa ni ẹ̀yin ní tábà ti kọ́ àní lówó wàláhì irọ́ ni wàláhì tàláhì irọ́ ni torí pé owó ò ní ṣe pẹ̀lú ń tọ́kọ́ ọ jẹ́ tìwọ náà wọ́n tọ́kọ́ apply sciences tó ń sọ̀kadà kí ló dé tí apply sciences tó fi tọ́ gbára rẹ̀ dolówó kí ni àjọṣepọ̀ ọ̀kadà àti apply sciences ẹ bá ń sọ mechanical engineering àwọn ń ta soya beans ẹ bá mi wò dáadáa since you know ọ̀nà tó fẹ́ gbà láyé ẹnu kí ló gbé ọ lọ sí di mechanical. So kí wọn ló dé táfi wá líǹkì pé tó bá ti kọ́ kí o lò sí ní ọ̀yà a'udhu billahi minash shaitani rajim kódà àwọn tán kí òun lọ ẹ̀kan lówó ó wá náà àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé owó tó dáa ń lo owó tá a fi fẹ́ ni tó dáa ẹni tó sì dáa lẹ́ni tó bá kọ́ ń pẹ̀ ẹ̀sìn Allah akramakumullah ká máa wá líǹkì tó bá ti kọ́sẹ́ yìí o olùsílọ́yà o tó bá kẹ́kọ̀ọ́ yìí o a'udhu billahi minash shaitani rajim sampo kan ní bàbá tó ń pè ní Ar-Rajihi tẹ́kọ̀ ní báńkì olówó ńlá gidigidi ní Saudi tó bá gbọ́ $1 billion tó fi sílẹ̀ tó fi ṣe endowment waqf ọ̀yànù sẹ́mọ̀kún àti Sheikh Ibn Uthaymin
ni wọ́n jọ ń kẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n jọ ń kọ́ kíó olùmọ̀ kíó lò náà. ok Allah ò sí wá wò pé kíó lọ́kọ́ kó ṣe owó ní èèwọ̀ fún un tó fi wá jẹ́ pé èrò tiẹ̀ òun náà ní pé téèyàn bá ti kọ́ kíó kò lè lówó ọ̀n tan rẹ̀ dànù. àmọ́ àwọn èèyàn tó ṣe pé olùmọ̀ ni wọ́n àwọn náà ń kọ́yàn ní kùlíyàtù ṣẹ̀ríà tí wọ́n mọ̀ nípa òfin ṣẹ̀ríà àmọ́ tó yẹ pé ní gbogbo fákọ́lìtì yẹn gbogbo èèyàn dá àmọ́ pé lówó lélẹ́yìí owó sunwọ̀n jámà kankan lọ́dọ̀ rẹ̀ torí tí ẹ bá gbọ́n tí ń fi owó ṣe fún àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àlejò ọ̀yànù ní ìrànlọ́wọ́ torí de eléyìí owó níní ọ̀kan ẹ̀kọ́ tó kọ́ ọ mo rò pé àyìn náà ti rí báyìí nìsí ọmọ tó kọ́ medical science tí ó bá rí sẹ́ni o tí ó bá ní rí sẹ́ ọkàn máa fi wòyàwó àtọmọ rẹ̀ ni o wàláhì kò sí tó lùwà ò lè ṣe má ti rò wípé tèmi ṣọ́ báńkà irọ́ gidi ni o olúwa ní pé kó rí bẹ́ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ má fojú di ẹ̀kọ́ tẹ́nìkan kọ́ máa wò pé tiẹ̀ yí báyìí yọ ta náà ni lè má ta àyè wá kẹ́kọ̀ọ́ kí ó yìí nítorí pé a fẹ́ fi pawó tó o bá ti kọ́ ọ tètè wáṣẹ́ ṣe ni o wáṣẹ́ kọ́ wáṣẹ́ máa ṣe kìí ṣe pówó la fẹ́ fi pa torí kọ́ má bàa dípò àní gbóòórùn àlùjánnà ẹ̀kọ́ kẹ́ ẹ lò fúnra yín kẹ́ ẹ fi ṣàǹfààní fáwọn èèyàn. ó yẹ kó jẹ́ pé ìwọ gan alára bó tiẹ̀ lọ́lé kí ó kó láwọn tírà kan lọ́wọ́ jẹ́ kí èèyàn máa fi ń kọ́ Arabic tó bá ti mọ kí ó kà àwọn òwe tá a mọ̀ sí agbédègbẹ́yọ̀ yóò máa sọ fún ọ lédè lárúbáwá wọ́n sì máa túmọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹ bí àwọn tírà kan tó wà láyé john tó ń pè ní Arabic by radio yóò máa kọ́ ọ ní Arabic yìí pẹ̀lú pé gbogbo ń tán sọ fún ọ àwọn sentences àwọn phrases yìí báyìí wọ́n máa túmọ̀ rẹ̀ fún ọ lédè English tó fi jẹ́ pé o ní idea torí pé èdè tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tiẹ̀ nù o fẹ́ gbẹ́sìn rẹ̀ yé so á jẹ́ pé o sì wà lábẹ́ ẹni tí wọ́n mọ̀ pé ń gbìyànjú bó tiẹ̀ tí lọ lè kí o ọkàn pátì pátápátá so bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ tí wọ́n ń lọ lé kí ó tó ń kọ́ kí ó tó ń rí pé ń yí ọ láti tún àǹfààní kí ó tó mà láti jẹ́ ó rídìí jókòó sí ọlá dáadáa láti mú kí ahọ́n rẹ kó lè nàró máa sọ lárúbáwá ó gbìyànjú bóyá rédíò rẹ ó lè máa fi mú àwọn rédíò ilẹ̀ lárúbáwá kọ̀ọ̀kan lásìkò tó ti dá fúnra rẹ̀ pé lójúmọ́ o mo lọ́gbọ̀n ṣẹ́jú tí mo fẹ́ gbọ́ nǹkan tó ń sọ rédíò. gẹ́gẹ́ bí idha'atul Qur'an rédíò ibi tí ó ṣe pé al-Qur'an ni wọ́n máa kà ń bẹ̀ àtàwọn ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n máa ṣàlàyé ń bẹ̀. torí pé èdè tá a bá fẹ́ kọ́ tá a bá gbọ́ kí wọ́n máa sọ fún akọ́pọ̀ àyè tètè gbọ́ dáadáa. ara àyàtọ̀ kọ́kọ́ kéw ní àwùjọ bíi tí wọ́n ti sọ lárúbáwá àti kọ́ máa gbé àwùjọ tán ti sọ lárúbáwá nù. tòótọ́ máa ń gbọ́ irú àwọn rédíò yìí tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn tí wọ́n gbé àfáà kan wá ti ń sọ wọ́n máa gbọ́ bí wọ́n ṣe ń sọ èdè bí wọ́n ṣe ń sọ èdè ó rí i pé bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ kọ̀ yóò lápa lórí ahọ́n tiẹ̀ náà. eléyìí jẹ́ tọmọ títí ń kéw tí kéw ti ń yé so àbùkátà láti kọ́ èdè lárúbáwá àbùkátà láti kọ́ torí pé òun lè dé t'Olúwa fi sọ alukur'ani kalẹ̀ òun lè dé tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi bá wa sọ̀rọ̀ àkọ́ èdè lárúbáwá ní ìpalẹ̀mọ́ de kí n lè rọ̀rọ̀ sọ́nu sàárè àkọ́ èdè lárúbáwá ní ìpalẹ̀mọ́ de kí n lè bá gbédè lálùjánnà àbínú ná
kalla èdè wo wọ́n sọ nù sàárè àwọn ọmọ àmọ́ gbẹ́ni tó bá ti débẹ̀ yọ gbọ́ èdè wo wọ́n sọ lálùkìyàmà àwọn ọmọ àmọ́ gbẹ́ni tó bá dọ́gbìn lálùkìyàmà wọn ò ní máa bọ́ sọ̀rọ̀ kó sùté pọ̀ ọ̀sán kankan náà ni àmọ́ láyé ayé táwa wà yìí là ń sọ báyìí àdìsí kan pé ni wọ́n sọ lálùjáná wọ́n lè dé gbogbo àdìsí ọ̀fẹ́sẹ̀ rìn lẹ́kàn kó má tán rẹ̀ dànù so àmédè wo ni wọ́n sọ nínú sàárè Allahu a'lam àmọ́ gbogbo ẹni tó ti dé sàárè àwọn tó pàṣẹ wa àwọn tó sì fẹ́ẹ̀lì wa ẹni tó fẹ́ẹ̀lì ò fẹ́ẹ̀lì nítorí pé wọ́n bí kò sọ̀rọ̀ àmọ́ nítorí pé kò rẹ́sì fọ̀ torí ànábì sàkójúwe fún àǹtí ọ̀sọ̀ ó ní sami'tu an-nasa yaquluna shay'an faqultu mo gbọ́ táwọn èèyàn sọ nǹkan kan lèmi náà bá sọ ẹnìkan ní sẹ eléyìí ò tó a mọ̀ pé lárúbá àwọn ò fi bí lárúbá náà kó tó torí pé ńgbà tí Allah fún wa rò nípa tí Fíráúnà sọ pẹ̀lú Musa lárúbá ló fi sọ a sì mọ̀ pé Fíráúnà èso èdè lárúbá ànábì Musa náà èsè lárúbá mo rò pé yé wa wọ́n ń fún wa ní ìró nípa tó ṣẹlẹ̀ pẹ̀lú èdè lárúbá ni kò túmọ̀ sí pé èdè lárúbáwá ni wọ́n sọ lẹ́yìn ìjọba torí à ń bùkátà gbogbo èdè wa bó ti ṣe jẹun a rí i pé gbogbo aná là ń fi èdè lárúbáwá là ń fi ṣe sọlẹ gbogbo ẹni tó bá sì lọ nínú àwọn mùsùlùmí tó lọ ṣiṣẹ́ hajj òun náà rí i pé kò sí tàbí ṣùgbọ́n gbédè àwọn ẹni tó wá ti ṣe jọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ oníranran àwọ̀ oríṣiríṣi gbogbo wọn pátá a lè jókòó pa afẹ́ kéde wọn kárí kọ́ ní rọrùn but gbogbo wọn náà ló ń ṣe sọ̀láàtì lédè lárúbáwá kí wọn ló dé tó fi wá jọ kí tó bá fẹ́ ṣàdúà tá a fẹ́ ṣe ìrábàbà sí Allah nínú sọ̀láàtì wa kìí ṣe gbogbo wa yìí náà lọ rọrùn fún láti ṣàdúà ṣe ìrábàbà yìí lédè lárúbáwá ibi ni ìbéèrè tí wàá pọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí tá a láwa tá a pọ̀ jù àìṣe lárúbáwá wọ́n mọ̀ á béèrè pé kí ni ìdájọ́ ká ṣàdúà nínú sọ̀láàtì wa àgbà tí gbogbo wa náà ti gbà pé ká ṣàdúà nínú sọ̀láàtì yẹn ó súnmọ́ kó tètè gbà ju òde sọ̀láàtì lọ tá a wá lè ṣe àdúà wa náà lédè wa nínú sọ̀láàtì wa pàápàá jùlọ àwa tó ṣe pé àgbédè lárúbáwá ẹ̀yin tẹ́ gbédè lárúbáwá náà tó ṣe pé àwọn nǹkan kan wà tẹ́ fẹ́ sọnù àdúrà yín tí ó rọrùn fún yín láti wí lédè yín àmọ́ tí ò lè rọrùn tẹ́ bá fẹ́ wí lédè lárúbáwá sẹ́yìn náà láǹfààní rẹ̀ wípé ká ẹ ṣe lédè abínibí yín tọ́ kí wọ́n á ní táwọn olùmọ̀ sọ kí ni ìdájọ́ sọ̀láàtù ẹni tó ṣe sọ̀lá tó wá ṣàdúà nínú sọ̀láàtì rẹ̀ lédè tí èsì lárúbáwá alákọ̀ọ́kọ́ wọn ní kò burú a lè túmọ̀ àdúà fẹ́ni tí ò bá gbọ́ èdè lárúbáwá ó lè túmọ̀ rẹ̀ sédè míì yàtọ̀ sẹ́ni tó bá gbọ́ abẹ́ni tó lágbára láti ṣàdúà lédè lárúbáwá tẹ́ni tó gbọ́ tó ní kápá láti ṣàdúà lédè lárúbáwá tó bá ṣe lédè míì batalat salatuhu sọláàtì rẹ̀ bàjẹ́. wa bihi qala al-malikiyyatu fi al-mashhur òun lọ̀rọ̀ tí màlìkíyà sọ eléyìí tó gbajúmọ̀ jù wash-shafi'iyyatu fi al-asah òun lọ̀rọ̀ àwọn shafi'iyya eléyìí tó lálàáfíà jù wal-hanabilatu fi wajh ó sì wá nọ̀rọ̀ àwọn apá kan nínú àwọn ọmọlẹ́yìn al-imamu ahmed àwọn èdè tó máa ń lò nù fiqh gbogbo ẹ̀ ló nítumọ̀ torí pé kéèkàn sí pé nǹkan máa ń kọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ń kọ̀rọ̀ tó máa ń kọ̀rọ̀ nínú ìwé ìròyìn torí àwọn máa ń sọ pé èdè lárúbáwá tí wọ́n ń sọ èdè lárúbáwá àwọn ìwé ìròyìn ni kìí sì èdè lárúbáwá ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ kọ̀ọ̀kan onírú èdè tó máa ń lò fún wọn kì í kàn sọ̀rọ̀ háràfí kan gbọ́dọ̀ lé tó máa ń sọ̀rọ̀ òfin gbogbo ń tàn wíyàn gbogbo ẹ̀ ló ní tùmọ̀ tiẹ̀
nísìnyí gbàtà pé ọ gbọ́dọ̀ sọ pé ọbí ìkọlẹ màlìkìyà rárá torí kékeré sọ̀rọ̀ kan tí màlìkìyà sọ ni kìí sì ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ náà ní bẹ lórí ìpele agbára kan náà ọ̀kan lágbára jù kan lọ wọ́n wá ní àwọn gbólóhùn ìmà tí wọ́n máa ń lò fún ìpele kọ̀ọ̀kan tá a mọ̀ sí terminology ọ̀rọ̀ tó bá gbajúmọ̀ jù tó pé tó máa bí olùmọ̀ màlìkíyà léèrè tí ó fi ṣe fatiwa ó ní wọ́n ń pè ní al-mashhur ìyẹn kí tó wá pé olùmọ̀ màlìkíyà lábá bí léèrè ní ìsìn kí ni ìdájọ́ ká ṣàdúà lédè Yorùbá nínú sọlá yóò ṣe béèrè ǹjẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ gbédè Lárúbáwá àbí ọ̀gbọ́ ṣé ọgbédè Lárúbáwá ó sì ní agbára àti lè fi ṣàdúà àbí òní wọ́n ní kò gbọ́ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pọ́ gbédè Lárúbáwá kò ní kápá àti fi ṣàdúà wọ́n sọ pé sọláàtì rẹ̀ bàjẹ́ eléyìí ni mashhur lọ́dọ̀ màlìkíyà ìgbà táwọn sọ pé ash-shafi'iyyatu fil asah ash-shafi'iyya yẹn kìí ṣe Shafi'i ló sọ̀rọ̀ ìyẹn ni pé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ni wọ́n sọ ìdájọ́ yìí torí pọ̀rọ̀ púpọ̀ wà tí lè má mú mádhàbù sọ bọ̀tà àwọn ọmọ lẹ́yìn àwọn máa sọ ní ìbámu pẹ̀lú àwọn òfin tí wọ́n ti mà lọ́dọ̀ ìmáàmù wa ìyẹn ni pọ̀rọ̀ oríṣiríṣi tún wà lọ́dọ̀ àwọn ọmọ lẹ́yìn ìmáàmù Shafi'i awjuh àwọn ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn náà ń pè ní awjuh wujuh yẹ́sẹ̀ kó túmọ̀ rẹ̀ pé nínú ojú kan ojú báwo ọ̀rọ̀ ọmọ lẹ́yìn lè máàmù ni wọ́n ń pè ní wajh ó sì lè rírú ẹ̀ àfi lọ́dọ̀ Shafi'iyya àti Hanabila kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Malikiyya kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Hanafiyya wájú ò báwo kí ni ń jẹ́ bẹ́ẹ̀ torí rẹ̀ àwọn ọmọ lẹ́yìn Shafi'i ìgbà táwọn jọ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ọmọ lẹ́yìn sọ nípa eléyìí wọ́n ní eléyìí tí ó tẹ̀wọ̀n jù òun náà ni pé ẹni tó bá mà tó bá fi èdè míì tó bá fi ṣe àdúà sọláàtì rẹ̀ bàjẹ́ yàtọ̀ sẹ́ni tí ó mà. Al-Hanabila fi wajh àwọn ọmọlẹ́yìn Imaamu Ahmad àwọn ni wọ́n sọ eléyìí ó jẹ́ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ wọn wípé tá a bá ṣe é tá a sì gbédè Lárúbáwá tá a ní kápá láti ṣàdúà lédè Lárúbáwá a jẹ́ pé sọláàtì bàjẹ́ yàtọ̀ sẹ́ni tí kò ní kápá. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì annahu tajuzu tarjamatu mutlaqa àwọn ní alẹ́ túmọ̀ àdúrà àbá àgbédè Lárúbáwá àbá àmọ́ gbọ́ àbá níkapá àbá àmọ́ níkapá everybody pípé a lè ṣe ay liman yuhsin al-arabiyyata wa ghayri àtẹ̀ntọ́ gbédè Lárúbáwá àtẹ̀ntọ́ gbédè Lárúbáwá wa bihi qala ash-shafi'iyyatu fi wajhin thani ó tún jọrọ àwọn ọmọlẹ́yìn Imamu Shafi'i mi ọ̀rọ̀ oríṣi kẹta annahu la tajuzu tarjamatu mutlaqa kọ́tọ́ ká ṣe àdúrà pẹ̀lú èdè mi bọ́yọ̀ gbédè Lárúbáwá àbọ̀ gbédè Lárúbáwá kọ́tọ́ ay lil ajizi anil arabiyya wala lil qadir gbogbo wọn kọ́tọ́ fún wọn. fa in fu'ilat tó bá dán wò tó wá lọ ṣàdúrà lédè mi nínú sọlá batalat sọlá ti bàjẹ́ wa bihi qala al-hanafiyya bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn Imaamu Abu Hanifa sọ wal-malikiyyatu fi qawl ọ̀rọ̀ kan ní lọ́dọ̀ Malikiyya wash-shafi'iyyatu fi wajhin thalith ó tún jẹ́ oríṣi kẹta lọ́dọ̀ àwọn Shafi'iyya wal-hanabilatu fil mansusi alayhi eléyìí sì ní nǹkan tó jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn Hanabila tó bá ti gbé èdè mi wọnú sọlá tiẹ̀ bàjẹ́. ó wà nínú Mudawwana ntí ń jẹ́rìí sọ̀rọ̀ yìí qala Malik Imam Malik sọ pé akrahu an yad'u ar-rajulu bil-a'jamiyyati fi as-salah mo kórìíra kéèyàn fèdè tí èsì Lárúbáwá ṣàdúà nù sọláàtì Imam Malik ló ń sọ̀rọ̀ yìí pé mo kórìíra kéèyàn fi èdè tí èsì Lárúbáwá ṣàdúà nínú sọláàtì wa qala al-Qarafi olùmọ̀kánni nínú àwọn olùmọ̀ Màlíkì olùmọ̀ńlá onítìrání ńlá tí ìdí rẹ̀ pọ̀ táǹpẹ̀ ní al-Dhakhira al-Qarafi sọ pé law kabbara hadha bil-ajamiyya tẹ́lẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ tó ṣe Allahu ló tóbi jù wa sabbaha àbọ̀ṣe mo ṣe àfọ̀mọ́ fún Allah ọba tó tóbi ní rúkú rẹ̀
aw da'a àbọ̀sàdúà lédè rẹ̀ batalat salatuhu sọ̀láàtì rẹ̀ bàjẹ́ o. àwọn ẹni tí ó máa túmọ̀ ọ̀rọ̀ Malik wọn tó sọ pé akrahu àwọn bàbá madhahibu yẹn àwọn máa ń lo gbólóhùn tó ṣe pé wọn ò ní sojú abẹ́ ń kó ń gbà mí. àwọn ẹni tí wọ́n wá ń ṣàlàyé madhab àwọn ni wọ́n máa yànnàná rẹ̀. ní ìsìn al-Qarafi etí Malik sọ pé akrahu èmi kórìíra so Qarafi ní batalat salatuhu nítorí pé àwọn àgbàlagbà yẹn àwọn máa ń lo makruh fún nǹkan tó ṣe wípé ó jẹ́ haram. gẹ́gẹ́ bí Allah azza wa jalla ṣe ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńláńlá tó wá ní kullu dhalika kana sayyi'uhu 'inda rabbika makruha. ṣé makruh fi kí o ní wọ́n sọ ń bẹ̀. so irú rẹ̀ ní èdè àwọn a'immatul madahib àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé wọn àwọn ni wọ́n máa fún ní àmì. walam yuhka fihi khilafa so wọ́n ní kò sí ìyapa lórí eléyìí ajẹ́pọ̀rọ̀ Malik yẹ akrahu kò sí ẹnìkan tó sì yapa ń pa pé tó bá fi lè ṣàdúà lédè míì tí èsì lárúbáwá sọ̀láàtì ẹ̀ bàjẹ́. qala al-Ghazali ash-Shafi'i Ghazali nínú àwọn Shafi'i yà sọ pé al-ajizu ani ad-du'a bil-arabiyya ẹni tó bá ti kágara láti ṣàdúà lédè lárúbáwá nínú sọlá la yad'u bil-ajamiyyati bihal gbogbo bó tilẹ̀ wù kó rí ọ gbọ́dọ̀ fi èdè mi ṣàdúrà o tó bá dán o ńkọ́ sọláàtì ẹ ti bọ́ mi lọ. tó illa anna ibn Abidin min al-Hanafiyyati qala fi hashiyatihi ibn al-Abidin ọ̀kan nínú àwọn Hanafiya ti gbẹ̀yìn gbani nínú àwọn olùmọ̀ ńlá tí wọ́n dé kàn lọ́dọ̀ àwọn Hanafiya ni ó ní tírà tá ń pè ní hashiyatu ابن العابدين حاشية ابن العابدين أنصنين تراره حاشية لوري رد المحتار وني المنقول عندنا الكراهة انت وقبا ولدو تواني قاقوري راري كلا ديتان في يقبا أني ويرجع سبب خلافهم في هذه المسألة والعلم عند الله تعالى إلى اختلافهم في هل العبرة في الألفاظ المعتبرة في الصلاة باللفظ أو بالمعنى انتوها سوا pọfà ìyapa láàrin wọn òun náà ni pé ẹ má gbàgbé pé àdúrà tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ nìsí àdúrà tó wá látọ̀dọ̀ ànábì náà àdúrà tá ànábì ní ká ṣe àbá ànábì máa ṣe ṣùgbọ́n a fẹ́ ṣe lédè tiwa tí èsè dè lárúbáwá ń ta wò kó bí ìyapa ni pé ǹjẹ́ àwọn gbólóhùn tí ṣẹ̀rí àníká lò ṣé gbólóhùn rẹ̀ lọ́jà ni àbí tùmà rẹ̀ gbólóhùn tí ṣẹ̀rí àníká lò àdúrà tí ṣẹ̀rí àníká ṣe Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal lápèjúwe eléyìí tánàbí ni sallallahu alayhi wa sallam ẹ má sálámà láìsí ṣé gbólóyún bó ti ṣe wáhùn la fẹ́ ni àbí ìtumọ̀ rẹ̀ náà tó ẹni tó bá ní bó ti ṣe wáhùn la fẹ́ ọ̀dà ṣé tí mo bá gbọ́ ìtumọ̀ rẹ̀ yé ó ní ọgbọ́ yé gẹ́gẹ́ bí al-Fatiha ọgbọ́ yé ọkà Fatiha ẹni tó sì ní nǹkan tá a nílò ó ní kó sáà ti sọ ìtumọ̀ àdúrà yun kó mẹ́jẹ̀ pé o ṣe sọ̀lẹ́ o ò ṣerú àdúrà yun wọ́n sọ wípé tọ̀ n tó fi túmọ̀ rẹ̀ ń wí fáwọn ẹni tó gbédè méjèèjì ká gbọ́ ìgbà tó wí fún wọn bá ní ó túmọ̀ rẹ̀ déédéé àwọn ò ní sọ láti rẹ̀ lálàáfíà torí pé al-ibratu bil-ma'na la bil-lafz níta nílò ní ìtumọ̀ kìí ṣe gbólóhùn nígbà tí etí sá Al-Qur'ani so n tó fa ìyapa ní tó bá níta nílò ní gbólóhùn wọn lọ gbọ́dọ̀ wáyé léde tí wọn fi sọ fún wa èdè Lárúbáwá ẹni tó bá níta nílò ní túmọ̀ ọba ti mú túmọ̀ ọ ti tó jáde ẹ má lé kókó ṣé líle kókó wọn ń pelé ẹ àtọ́wá pé líle kókó wọn ń pè ní ẹ má túmọ̀ Fatiha
ẹ máa túmọ̀ sami Allahu liman hamida gẹ́gẹ́ bí àwọn Fúlàní kan bẹ́ẹ̀ náà ti rìn kórì wọ́n ní wọ́n ń ṣe sọ̀lẹ́ wọ́n yẹ sáwọn Fúlàní ti Nàìjíríà o tó náà ti Nàìjíríà lajú díẹ̀ o báyà Guinea Conakry àbí Guinea Bissau àbí Sierra Leone àbí Senegal ọ̀kan nù àwọn àlùhùn Fúlàní ẹnu wọn gán jọ bẹ́ẹ̀ wọ́n tó sáfù ló bá sì mú Fúlàní wá lọ́wọ́ tún gbé gbogbo Fatiha sí Fúlàní wọ́n tún lọ rùkú Fúlàní ló tún sọ gbogbo ní títún wí rùkú ó tún gbọ́n sókè pẹ̀lú Fúlàní yìí náà Sami Allahu liman hamida lédè Fúlàní Rabbana wa lakal hamd lédè Fúlàní ó dájú pé wọ́n ń tanra wọn dànù wọ́n á ṣe sọ̀láàtì tí Allah ní kan ṣe sọ̀láàtì tí Allah ní ká ṣe èdè Lárúbáwá la gbọ́dọ̀ fi ṣe torí délé ká kíyè sára o ká kíyè sára ẹni tó sáláì rí àwọn kan náà tí wọ́n fi alqiyama wọn tí wọ́n fi ń ṣeré àní sọ pé wọ́n fẹ̀sìn tayò wọ́n ní wọ́n sì kọ́ọ̀mà bàtà wọ́n sì kọ́ọ̀mà ìmáàmù wọn á ṣe Allahu akbar lọ́ba di ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímọ́ Jésù ọ̀sẹ̀ o kìíní kan ṣe ẹ̀rín wo yà kìíní kan wọ́n bá sì rúkú. A'udhu billahi minash shaitani rajim. sọ àwọn wọ̀nyẹn àwọn làwọn kọ̀lẹ́sìn tó fẹ́ sọ gbogbo ẹ̀dọ̀ kan náà orúkọ àwọn nìyẹn kọ̀lẹ́sìn tó fẹ́ sọ gbogbo ẹ̀ di ọ̀kan náà àwọn làwọn tó ń pè ní àwọn ní interfaith so irú rẹ̀ pọ̀ Nàìjíríà yìí gbogbo àgbáńlá ayé ni wọ́n ti ń practice ẹ̀ o wọ́n ń polówó rẹ̀ wípé káwọn èèyàn gbà kò lè ṣeéṣe nítorí pé ọ̀nà láti bà Islam jẹ́ ni pé kí gbogbo ẹ̀sìn ó di kan náà kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nítorí pé ní tí ọ̀jọ́ra wọn kì í fi wéra wọn lakum dinukum waliyadin olólùwà ẹlẹ́dàá wa sọ kò sí ti ń jẹ́ Chrislam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ pé o lẹ́sìn ó jẹ́ pé káfìrí ni ọ́ eléyìí ń jẹ́ báwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ má gbé Islam yín kẹ́ ẹ má lọ gbé kẹ́ ẹ lọ́ máa fi wọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe nǹkan mí o àwọn agbálùkẹ́ bá ọ lọ ṣọ́ọ̀ṣì ọlọ́run bá wọn sọjọ́ òbí ìyàjọ́ òbí ń gangan fúnra rẹ̀ tó wá pé mọ́ṣáláṣí wọn ti ń ṣe kí ni ìtumọ̀ rẹ̀ bídà àwọn agbálùkẹ́ bá ọlọ́ba àwọn ibi tí wọ́n ti ń sọdún àjọ̀dún àwọn alálàálẹ̀ yín wọn á ní bàbá lè máàmù náà ṣàdúà ń ṣàdúà ń bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè léyìn àwọn kọ̀lẹ́sìn tó fẹ́ sọ gbogbo ẹ̀ di ọ̀kan náà ni wọ́n ń pa àwọn eléyìí kò ní ẹ̀sìn kò ní Islam rárá ẹ̀mọ́kẹ́rù rẹ̀ làwọn kòfàrù Quraysh náà ti tọrọ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé jẹ́ ká àwa pẹ̀lú rẹ̀ kájọ máa bọ àwọn òòṣà yìí lọ́dún kan káwa fọdún kejì ká máa fi sin Allah tiẹ̀ àwọn á gbé gbogbo ẹ̀ sórí àtẹ ike èwo ló sàn wájú sọdún tá à ń fi bọ àwọn òòṣà kúgbẹkúgbẹ yìí ni àbọdún tá à ń fi sin Allahu tiẹ̀ Ànábì ti fẹ́ gbà nítorí pé òdodo náà ni ó hàn òdodo ni ó padà lékè Allahu ní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'bud wala ana 'abidun ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين nítorí sì fi mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà látẹnujẹ àtẹnujẹ àránjú hàn àwa náà fẹ́ wà ń bẹ́ẹ̀ ò sí ń bẹ́ ò pé bó wọ́n ṣe pín kéèyàn ó sì jẹ́ pé láti pìlẹ̀ gan kò gbẹ́sìn yìí rárá ọkàn bára rẹ̀ ń pò pé ó ń já síwájú ni irú wọn ló máa ń ta ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sìn tí wọ́n fi ráre fún nǹkan ilé ayé tí wọ́n ń wá. lábẹ́ bẹ́ẹ̀ ó náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó ṣe pé
wọ́n lè pé káwọn ò tó bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ojoojúmọ́ àwọn ṣàdúà ọjọ́ kan tàwọn tí ì ṣe mùsùlùmí ọjọ́ kan tàwọn mùsùlùmí ṣùgbọ́n kálukú gbọ́dọ̀ péjú pésẹ̀ bẹ́ẹ̀ interfaith ńlọbì sódà díẹ̀ ẹ̀yin ò fi di pé kẹsìn islam yín kú má kọ́lá wọn tún máa sọ ẹnu ẹ nígbà tí ẹni tí ì ṣe mùsùlùmí ń ṣàdúà sẹ́ńsàmí àbẹ́sàmí wọ́n tètè mẹ́ntí ọgbà kwẹ́rì torí délé ké sara irú ẹ náà ní gbogbo àdúgbò pé ń ṣe pàdé àdúgbò ẹ fẹ́ sọ pé kádùgbò ọlá làáfíà ó ṣe bí pé ẹ fàdúrà bẹ̀rẹ̀ àdúrà kíni èwo ló jọra wọn nínú qul huwa Allahu ahad àti ẹni tí ń sọ mẹ́ta lọ́kan èwo ló jọra wọn gan àti wáá kọrọ àdúgbò ọjọ́ pa gbogbo yín pọ̀ kádùgbò gbé lálàáfíà èwo wá ní lè má mú sàdúà pàìtọ́ sàdúà pé kíni nítorí pé ọ̀nà láti owó tẹ́lẹ̀ náà bó lẹ́yìn ṣe ka ìsìláàmù kún wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní kó bọ́ǹbù wọ̀ bọ́ǹbù tí wọ́n ń yan ọyùn ṣé ìsìláàmù ò ní tètè dàrú mọ́ ọ lọ́wọ́ ṣe eléyìí pàtàkì kó kíyèsí àwọn ló kọ pé àwọn oúnjẹ tá a jẹ haranharan lọ́pọ̀lọpọ̀ máa ṣe haranharan gbàtọ́ ẹ pé ìsìláàmù náà kò kúkú gbọ́ yé tẹ́lẹ̀ náà lẹ́yìn ìjẹ́bù sì jẹ́ má fi ìsìláàmù rẹ ṣeré o má fi ìsìláàmù rẹ fi ṣàwàdà o ẹ̀ǹtí ilẹ̀ yìí ń lọ kánù wọ́n á ní tọ́ afá ẹ̀yẹn fún aládùá dékìn ẹ̀yin náà fún aládùá má bá wọn ṣerú ẹ̀ o mo rò pé yé àgà àníkà fún aládùá kò sí àjọ wà nù ọkọ ní bàbá àjọ kó àjọ kù ní mo rò pé yé wọ́n sọ pé a ti ṣàdúà àwọn sọ pé àgbọ̀ ṣé wọ́n mú un ṣe fún wọ́n lọ gbà mo rò pé yé tẹ́lẹ̀ náà wọ́n ti wá ti ẹlẹ́nu rúnrún kan bá sọ pé kó ṣàdúà ṣé wọ́n mọ àdúrà táwọn ẹbí ní kẹsì tẹ́ bá ti ń lọ bìkan ṣebí wọ́n ti ṣe wọ́n á ní àgbọ̀ngbà tẹ́ ń ṣe pé wọ́n lọ́ọ́ gbà aláìmọ̀ wọn rè ṣe ilé ìjẹ́bù ṣùgbọ́n ẹ má fẹ̀sìn yín ṣeré o ẹ má fẹ́ nítorí wọ́n jù ta nínú o tí ẹ bá ti fẹ̀sìn rẹ̀ ráre kò sí tí ò ní fi ráre o má sì ti torí pé ẹ̀ ń gbé pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí kó fẹ̀sìn rẹ̀ gbá parọ̀ ó jẹ́ pé ọ̀wà lọ́wọ́ ọ̀wà ó sì ń bẹ ní ọjà náà kọ́ padà ta at the end of the day ò ní rí kàn mú mójútó islam mójútó islam wàláhì ò lẹ́skíùs tó sọ fún Allah pé ya Rabb gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ kí nàìjíríà tó dá wa sí sí Allah lọ́ọ́ máa sọ yín fún pé àwọn oríṣiríṣi lọ́wọ́ à ń bẹ actually àwa náà ń gbọ́ àlàyé ẹ̀sìn yẹn ń gbà yẹn but I fẹ́ try but you see torí ẹ Olúwa ẹlẹ́dàá kó jẹ́ ká lè mójútó ẹ̀sìn wa Olúwa ẹlẹ́dàá wa kó má jẹ́ kẹ́sìn wa kó bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ kó ràn wá lọ láti máa ṣẹ̀sìn bí ó ti ṣe fi yọ́nú sí wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.